Àwọn òṣèré ilẹ̀ Yorùbá lọ́kùnrin àti lóbìnrin tó jẹ́ pé wọ́n ti dá wọn dúró nínú agbo òṣèré tíátà látàrí àwọn ìdí kan o, ṣùgbọ́n tó jẹ́ pé àwọn ènìyàn ò tiẹ̀ mọ̀ rárá wípé wọn kò sí nínú agbo òṣèré tíátà mọ́ o. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé, a ó máa ṣe àfihàn tí a ó sì máa dárúkọ sí etí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àwọn òṣèré lọ́kùnrin àti lóbìnrin tó jẹ́ pé wọ́n ti dá wọn dúró o. Tó kí wọ́n nìdí gan-an tí wọ́n fi fún wọn ní ewé jókòó-jẹ́ o. Màá máa gbé yín débẹ̀ bí ó ti ń lọ. Ẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ máa dárúkọ òun náà ni Ọmọ́tọ́lá Jọládé. Ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ondo, a bí ní ọjọ́ 7 oṣù kejì ọdún 1978 tí ó sì dàgbà sí ìpínlẹ̀ Èkó, tí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú agbo òṣèré, tí ó sì jẹ́ ọ̀kan gbòógì àti olókìkí ní iléeṣẹ́ G8 BAM, tí ó jẹ́ iléeṣẹ́ adánidúró tí ó tóbi jù ní gbogbo iléeṣẹ́ sinimá Nàìjíríà. Tó ní ọdún 2000 ní Ọmọ́tọ́lá Juvenile, Ransinua, Jim Ike, RMD àti Ikem Owell pẹ̀lú Stella Damasus àti Peter Edochie. Òun náà ni àwọn olùtajà eré tí àwọn olóyìnbó ń pè ní movie marketer, òun náà ni wọ́n dá wọn dúró látàrí wípé wọ́n dá owó tó gara lé eré o, kódà tó jẹ́ pé àwọn kan gan tiẹ̀ ń gba ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù náírà o. Kódà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí gan níṣe ni ó mì agbo òṣèré díẹ̀ o, ṣùgbọ́n pẹ̀lú gbogbo awuyewuye yìí o, ìgbéyàwó Ọmọ́tọ́lá pẹ̀lú Captain Matthew fún 30 ọdún níṣe ni ó tún dúró gbàìngbàìn. Tó ẹlòmíràn tí màá tún máa gbé sí wa létí òun náà ni Elizabeth Ìbùkúnọlá Anjorin, tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Lizzy Anjorin. Ó jẹ́ ọmọ bíbí ìlú Èkó, a bí ní ọjọ́ 4 oṣù kẹrin ọdún 1978. Tó ní ọdún 2019 náà ni ààrẹ Tampa ìyẹn Mr. Latio ni ó kí wọ́n nílò látàrí awuyewuye tó wáyé láàrin òun àti akẹgbẹ́ rẹ̀ kan nínú agbo òṣèré o, ìyẹn Tóyìn Abraham o, tí ó sì gba ẹ̀rọ ayélujára kan tí ó ní Tóyìn Abraham wọ́n ń gbé káàkiri wípé àwọn agbófinró fi ẹ̀sùn kan òun o nípa gbígbé oògùn olóró, tí Lizzy Anjorin náà sì tún gbé sórí ẹ̀rọ ayélujára wípé Tóyìn Abraham bímọ sí ọ̀dọ̀ àwọn oníṣègùn ìbílẹ̀, tí ó sì tún sọ àwọn kò gbákùn ọ̀rọ̀ sí Tóyìn Abraham lórí ẹ̀rọ ayélujára, tí gbogbo orí ẹ̀rọ ayélujára náà sì bẹ̀rẹ̀ sí ní gbóná, tí gbogbo rẹ̀ sì di iṣu àtayànyàn láàrin àwọn méjèèjì o. Ṣùgbọ́n àwọn Yorùbá náà ló ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀, níṣe ni ààrẹ Tampa ìyẹn Mr. Latio níṣe ni jáde sórí ẹ̀rọ ayélujára o, àti ọ̀kan lára àwọn àgbò òṣèré ìyẹn Yínká Quadri o, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kí àwọn méjèèjì nílọ̀ wípé kí wọ́n ti ọwọ́ ọmọ wọn bọ aṣọ o, wípé wọ́n ń dojú ti agbo òṣèré o. Kódà ọ̀rọ̀ náà kò tún tán síbẹ̀ o, níṣe ni ọ̀rọ̀ náà tún dé ọ̀dọ̀ àwọn agbófinró o, tí wọ́n sì pe Lizzy Anjorin àti Tóyìn Abraham o, tí wọ́n pè wọ́n tí wọ́n fi ọ̀rọ̀ wá àwọn méjèèjì lẹ́nu wò, tí Lizzy Anjorin tí ó sì bẹ̀bẹ̀ tí ó sì rọ àforíjìn lọ́wọ́ Tóyìn Abraham o. Tó ẹlòmíràn tí màá tún máa dárúkọ tí màá tún máa gbé sí wa létí òun náà ni Kẹ́hìndé Adams, tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Lega Miami. A bí ní ọjọ́ 1 oṣù keje ọdún 1987 ní ìpínlẹ̀ Èkó, tí ó sì dàgbà sí ìpínlẹ̀ Èkó bákan náà. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa o, ṣùgbọ́n ní bí ọdún díẹ̀ ní ọdún 2021 òun náà ni gbogbo ẹgbẹ́ Tampa pátápátá òun ni wọ́n fún ní ewé jókòó-jẹ́ o láti má kópa nínú eré mọ́ látàrí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí dáadáa, tí wọ́n fi ẹ̀sùn kan bàbá Ìjẹ̀ṣà o nígbà ẹ̀rọ ayélujára kan. Òun náà ni Kẹ́hìndé Abraham ni ó bá jáde sórí ẹ̀rọ ayélujára láti sọ̀rọ̀ nípa ohun tí ó ṣẹlẹ̀ yìí o,
sì bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí òun àti ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀ ìyẹn Nkechi Blessing tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gba ọ̀rọ̀ náà bí ẹni gba ìgbà ọtí. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ náà ni ó bá dé ọ̀dọ̀ àwọn Tampa ìyẹn Mr Latin, Ọ̀gá Bello àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ni wọ́n bá pé àwọn méjèèjì láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ó ní àwọn ẹgbẹ́ Tampa ni wọ́n bá fún wọn ní ewé ìjókòó-jẹ́ wípé kí wọ́n ṣe gáfárà fún àwọn nínú agbo òṣèré ṣùgbọ́n kò pẹ́ òun náà ni Kẹ́hìndé Adams ni ó bá bọ́ síta sórí ayélujára tí ó lọ tọrọ àforíjì tí wọ́n sì dáríjìn. Ṣùgbọ́n lábala ọ̀dọ̀ Nkechi Blessing kò mà rí bẹ́ẹ̀ rárá àfìgbà tí ó di ọdún 2024 òun ni ó tó tọrọ ìdáríjì ṣùgbọ́n lónìí bí a ṣe ń sọ̀rọ̀ yìí Kẹ́hìndé Adams ó ní àwọn iṣẹ́ mìíràn tí ó tún ṣe. Ẹlòmíràn tí màá tún máa dárúkọ tí màá tún máa gbé sí wa létí òun náà ni Yewande Adékọ̀yà Abíọ́dún. A bí ní 20 oṣù kínní ọdún 1983 ní Ọ̀sọ̀sà Ìjẹ̀bú Òde ṣùgbọ́n bí ọdún díẹ̀ ìyẹn ọdún 2016 náà ni wọ́n dá dúró láti má kópa nínú eré mọ́ látàrí wípé òun àti akẹgbẹ́ rẹ̀ kan ìyẹn Kúnlé Àfọ̀dù ni wọ́n ń tàpá sí òfin agbo òṣèré wọ́n sì ń gbé eré jáde láì jẹ́ kí gbogbo àwọn ẹgbẹ́ yòókù fọwọ́ sí i. Òun náà ni gbogbo ẹgbẹ́ Tampa pátápátá òun ni wọ́n bá fún wọn ní ewé ìjókòó-jẹ́ ṣùgbọ́n ní ọdún 2022 náà ni ó gbé sórí ẹ̀rọ ayélujára wípé ìgbéyàwó ọdún 8 òun mà ti forí sánpọ́n látàrí bí ọkọ rẹ̀ ṣe ń ṣe tí ó sì ń gbé oríṣiríṣi àwọn obìnrin tí kò sì bójútó ìdílé rẹ̀. Ṣùgbọ́n ní ọdún 2023 náà ni a rí tí ọkọ rẹ̀ gbé fọ́tò òun àti ìyàwó rẹ̀ sórí ẹ̀rọ ayélujára láti bẹ̀bẹ̀ pé kí ìjà náà kó parí. Kò mà tún tán síbẹ̀ wọ́n gbọ̀rọ̀ ọdún kan náà ni wọ́n mà tún ń gbé káàkiri wípé ó lu jìbìtì ní òkè òkun. Ẹlòmíràn tí màá tún máa dárúkọ tí màá tún máa gbé sí wa létí òun náà ni Ìyábọ̀ Òjó. A bí ní ọjọ́ 21 oṣù kejìlá ọdún 1977 sí ìpínlẹ̀ Èkó tí ó sì dàgbà sí ìpínlẹ̀ Èkó bákan náà. Ní June 2021 náà ni a gbọ́ wípé àwọn ẹgbẹ́ Tampa wọ́n dá dúró látàrí tí ó ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà tí ó sì ń gbé káàkiri lójoojúmọ́ sórí ẹ̀rọ ayélujára tí ó ń béèrè fún ìdájọ́ lórí bàbá Ìjẹ̀ṣà wípé kí àwọn adájọ́ kí wọ́n ṣe ìdájọ́ bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ kí wọ́n mọ̀ sì fi igbá kan bọ̀ kan nínú ọ̀rọ̀ yìí náà ni ó dé ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ Tampa òun ni wọ́n bá fún ní ìwé ìjókòó-jẹ́ wípé ó ń dójú ti àwọn agbo òṣèré ṣùgbọ́n kò pẹ́ náà ni ó bọ́ sórí ẹ̀rọ ayélujára láti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ẹgbẹ́ Tampa tí ó sì ṣèlérí wípé irú rẹ̀ kò ní sọmọ lọ́wọ́ òun mọ́. Ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Yomi Fabiyi a bí ní ọjọ́ 1 oṣù kẹwàá ọdún 1983 ó wá láti Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ṣùgbọ́n ó dàgbà sí Ṣómólú ní ìpínlẹ̀ Èkó. Lẹ́yìn ọdún díẹ̀ sẹ́yìn náà ni ní ọdún 2024 náà ni a gbọ́ pé àwọn ẹgbẹ́ Tampa pátápátá òun ni wọ́n dá dúró tí wọ́n sọ wípé kí ẹnikẹ́ni kí wọ́n bá ṣeré papọ̀ mọ́ látàrí ohun tí ó ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà tí ó sì fi irú rẹ̀ gan ṣe eré tí ó fi kọ eré jáde. Kódà bó ṣe ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà gẹ́lẹ́ náà ló ṣe fi kọ eré jáde. Ní gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ nínú agbo òṣèré òní gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí ní bínú wípé kí ni ó ṣe yìí ohun tí ó ń pa ẹnìkan lẹ́kún lòun fi ń rẹ́rìn-ín òní gbogbo àwọn ẹgbẹ́ Tampa òní wọ́n bá pè é tí wọ́n sì fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Lẹ́yìn ìfọ̀rọ̀wálẹ́nuwò rẹ̀ òun náà ni wọ́n fún un ní ewé ìjókòó-jẹ́ tí wọ́n dá dúró pátápátá
nínú agbo òṣèré wípé kí ó má kópa nínú eré kankan mọ́. ọ̀rọ̀ yìí bá bí Yomi Fábíyì nínú o ló bá tutọ́ sókè ló fojú gbà á tí ó sì bọ́ sórí ẹ̀rọ ayélujára wípé òun ò tiẹ̀ lè gba ohun tí wọ́n wí yìí o rárá wípé òun ò wulẹ̀ sí nínú ẹgbẹ́ tápà rárá o wípé ibi tí òun bìlọ́ǹgì sí ni AITP o wípé òun ò ṣe ọmọ ẹgbẹ́ tápà rárá wípé wọn ò sì ní agbára láti dá òun dúró. tó ẹlòmíràn tí màá tún máa dárúkọ tí màá tún máa gbé sí wa létí òun náà ni Kúnlé Iyọ̀lá Afod àbí ní ọjọ́ 24 oṣù kẹwàá ọdún 1974 ní ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n ó dàgbà sí ìpínlẹ̀ Èkó ó sì jẹ́ ọ̀kan lára àwọn òṣèré tí gbogbo wa mọ̀ dáadáa. wọ́n látàrí ohun tí òun àti akẹgbẹ́ rẹ̀ kan ṣe yẹn Yéwándé tí wọ́n tàpá sí òfin agbo òṣèré òun náà ni wọ́n fi dá wọn dúró wípé wọ́n ń gbé eré jáde láì jẹ́ wípé gbogbo àwọn ẹgbẹ́ fọwọ́ sí i. kò máa tún tán síbẹ̀ o ní ọdún 2024 ní ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀ ìyẹn òṣèré Motilọ́lá Akínlámì òun náà ni ó jáde tí ó fi ẹ̀sùn kan Kúnlé Afod wípé gbogbo ọ̀pọ̀ ìgbà tí òun bá ti ń darí eré òní ni ó máa sọ pé kí wọ́n yọ orúkọ òun kúrò ní gbogbo àwọn ènìyàn náà bá ń gba ọ̀rọ̀ náà bí ẹni gbàgbọ́ ọtí wípé Kúnlé Afod wípé ó ń lo agbára lé orí òṣèré akẹgbẹ́ rẹ̀ ni wípé kò yẹ kí ó máa ṣe bẹ́ẹ̀ yẹn rárá. tó ẹlòmíràn tí màá tún máa gbé sí wa létí òun náà ni ọmọ Bánkẹ́ tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí òṣè ọmọ Bánkẹ́ gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré wa tẹ́lẹ̀ rí tí ó sì ti fò lọ sí òkè òkun òun náà ni àwọn ènìyàn àwọn olólùfẹ́ rẹ̀ òun náà ni wọ́n rí o òun ni wọ́n bá ń gbépò yẹnu wípé bóyá wọ́n ti dá dúró nínú agbo òṣèré ni iná ni ó ṣe palẹ̀rù rẹ̀ mọ́ lọ sí òkè òkun ṣùgbọ́n ọ̀rọ̀ kò mà rí bẹ́ẹ̀ rárá o. ìdí tó fi lọ sí òkè òkun náà ni láti lọ bẹ̀rẹ̀ ayé tuntun níbẹ̀ tí ó sì lọ mójútó àwọn ìdílé rẹ̀. tó ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Túndé Owókòníran gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ó ti fò fẹ̀rẹ̀ lọ sí òkè òkun o láti lọ bójútó ìyàwó àti ọmọ rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn èyí náà ni àwọn olólùfẹ́ rẹ̀ òun náà ni wọ́n bá rò ó wípé bóyá wọ́n ti dá dúró náà ni nínú agbo òṣèré o òun náà ni òun náà fi fò fẹ̀rẹ̀ lọ sí òkè òkun. tó ẹlòmíràn tí màá tún máa gbé sí wa létí tí màá tún máa dárúkọ òun náà ni Nkechi Blessing. Nkechi Blessing ó wá láti ìpínlẹ̀ Abia tí ó sì dàgbà sí ìlú Èkó ṣùgbọ́n wọ́n dá dúró látàrí ohun tí ó ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà tí òun náà bọ́ sí orí ẹ̀rọjára wípé òun fẹ́ kí àwọn adájọ́ kò ní kí wọ́n ṣe ìdájọ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ o kí wọ́n mọ́ sì fi igbá kan bọ̀kan nínú. kódà tí ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀ yẹn Kẹ́hìndé Adams tí wọ́n jọ ń fa ọ̀rọ̀ náà lórí ayélujára tí wọ́n fà á ní àfàjá tí ń gba ọ̀rọ̀ náà bí ẹni gbàgbà ọtí. tó ọ̀rọ̀ yìí náà ni ó dé ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ tampa òun ni wọ́n bá pe àwọn méjèèjì o tí wọ́n sì fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọ́n sì dá dúró òun náà ni ó bá kọ̀ jálẹ̀ wípé wọn ò ní agbára láti dá òun dúró wípé òun ò tiẹ̀ wulẹ̀ sí nínú ẹgbẹ́ tampa rárá o. ṣùgbọ́n lẹ́yìn ọdún díẹ̀ ní ọdún 2024 náà ni ó túbà o tí ó sì rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ẹgbẹ́ tampa àti Mr Latin gangan fúnra rẹ̀ tí ó sì tọrọ àforíjì lọ́wọ́ gbogbo wọn.